Elizabeth Adéọlá Ọbanla àti Ìyábọ̀ Òjó gbogbo ọmọ tó ti fún yín jáde lẹ máa mọ sàárè ẹ lágbára àwọn tó ní ilé ayé àdàbí tó bá jẹ́ pé èmi ni mo kọ́kọ́ wá fún ẹ lóko. ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ó ti sọ wípé òun yóò tú gbogbo àṣírí tó wà lẹ́rìn Ìyábọ̀ Òjó àti Elizabeth Ọbanla ó náà máa tú gbogbo rẹ̀ o ó ní òun yóò sì dojú ti àwọn méjèèjì. Arábìnrin yìí yóò fún àwọn méjèèjì ní èpè tí ó gbóná gidi nínú fọ́nrán tí ẹ ń wò yìí. ẹ̀yin èèyàn wa ẹ fi ara balẹ̀ kí ẹ máa bá wa lọ tí ẹ bá fẹ́ gbọ́ àwọn àṣírí tí Lizzy Anjorin tí ó sọ wípé òun yóò tú. ó lè gbé fọ́tò fámìlì mi sí gbòòrò ó lè. ní da fún yálà jẹ àtàwọn fámìlì ẹ guys ẹ jẹ́ ká wọnú show ẹ lọ́jọ́ ẹ ká wọnú show ẹ lọ ẹ ká wọnú show ẹ lọ ẹ má gbàgbé pé ó ní òun lè raise 100 million ẹ má gbọ́ 18,000 pẹ̀lú. ẹ má gbọ́. ó ṣe Ọlọ́run ojú mi jẹ́ madam speaker ó fẹ́. mo ń bọ̀ ẹ má gbọ́. ó ṣe Ọlọ́run ojú mi jẹ́ madam speaker ó fẹ́ rí wá sọ̀tà lẹ́nu gẹ́gẹ́ Ọlọ́run lọ́gbẹ́ ara bíi ti fún mi lówó ni kí n tẹ̀ jẹ nǹkan kan alẹ́ fún mi ní nǹkan kan mọ̀ kó máa ń dùn yàn. ṣé kó dùn ẹ̀gbọ́n mọ̀ ṣe fún ẹ lówó ṣé bó ló lè rèsì 100 million naira so torí owó ló ṣe blackmail honourable speaker torí owó ló ṣe blackmail governor Amosu governor Dàpọ̀ Abíọ́dún so torí owó ló ṣe blackmail wọn ẹja máa gba ẹni tó fẹ́ rèsì 100 million nìyẹn ẹ máa gbọ́. ọmọ kó máa ń dùn yàn báwo ẹ fẹ́ kí wọ́n èmi ṣe lébi kí máa fún ọ kí máa alẹ́ ẹ̀kan kí lórúkọ ọ̀rọ̀ chairman àìdè eégún ẹ̀kan ló fún 100,000 ó ti lọ ọdún àkọ́kọ́ ó ti lọ ọdún kejì lè tún nìyẹn ẹ̀kan ló fún 100,000. ẹni tó fún ẹ ní 100,000 naira lẹ́ẹ̀kan kò ṣe tó sórí ṣò ẹ mo sì máa ṣe critical analysis mo kàn ṣe ń play ẹ̀ fáwọn èèyàn ni so ẹni tó fún ẹ 100,000 yẹn chairman tó fún ẹ 100,000 yẹn ó dẹ̀ rò pé Honorable Obasa kọ́ ló fún ẹ 100,000 ó rò pé Governor Sanwó-Olú kọ́ ló fún ẹ 100,000 ó rò pé APC kọ́ ló fún ẹ 100,000 ó rò pé Aṣíwájú kọ́ ló fún ẹ 100,000 ó kẹjá máa gbọ́dọ̀ máa gbọ́. ẹ̀kọ́ tó fún 100,000 yẹn kí ló ṣẹlẹ̀ gánjọ́ náà kí ló ṣẹlẹ̀ dídọ́gbọ́n tí. ẹ jẹ́ ká gbélé ẹ̀jọ̀ iṣẹ́ sì wà ń bí ẹ máa gbọ́. wọ́n ì fi ìṣí spíkà lágége ẹnikẹ́ni máa wá sunkún lágége èyí wá ń tàgì ẹ̀kọ́ tẹ ìmọ̀dámù kí wọn kí ló wá kàn mí fẹ́ yìí ṣe é fún mi lówó mi tí ò jẹrẹ tó bá ṣe pariwo tó lórí social media ń gbà mú ní problem mi ì rí àánú gbà lọ́dọ̀ yìí ẹ̀yin tí èèyàn gan ẹ̀sẹ̀ wà ní jẹ́ kán rí yan ẹ̀ ní sọ nípa yẹn kí ni wẹ́ẹ̀ tó jàre impact ó tẹ̀ sí gbàgbé ace wọ́n mi lébi fẹ́ẹ́ síyàwó ẹ̀ bímọ. ẹ̀rù kàfé mi lóbi sí a ní wọn bí mi lè kí n lọ sí kọ́mẹ́sì kí n lé oògùn kí ilé lọ́lẹ̀ ẹ̀yẹ́ wọn kàfé mi tí mo ṣe pẹ̀lú Amosu ni tí mo fi Amosu tí mo fi brọ́dà mi lẹ̀ tí mo support gọ́vnọ̀ mo fẹ́ support gọ́vnọ̀. ó lóun fi brọ́dà òun lẹ̀ òun support gọ́vnọ̀ ìyẹn Dàpọ̀ Abíọ́dún ló tún wà àtàkì yẹn o. abẹ́ gọ́vnọ̀ àti Dàpọ̀ Abíọ́dún mọ̀ ó mọ̀ mi ọ̀pá ọmọ nọ́mbà mi a máa ń sọ̀rọ̀ dáadáa. ṣe gbọ́ ṣe ń gbọ́ ẹ máa gbọ́. brọ́dà mi lẹ̀ tí mo support gọ́vnọ̀ mo fẹ́ support gọ́vnọ̀. ẹ máa gbọ́. abẹ́ gọ́vnọ̀ àti Dàpọ̀ Abíọ́dún mọ̀ ó mọ̀ mi ọ̀pá ọmọ nọ́mbà mi a máa ń sọ̀rọ̀ dáadáa. ẹ rí i pé gbogbo àwọn tí ọba ńlá ti blackmail ló máa ń sọ fún yín pé òun mọ nọ́mbà wọn wọ́n máa ń bá òun sọ̀rọ̀ dáadáa ìyẹn tọ̀ síbẹ̀ yàgbẹ́ sábọ́ yóyá ẹ fún mi láṣọ gbé wáìtì wá. kábíyèsí ẹ náà. ẹ
ẹ̀wọ̀n yìí ṣe ẹ̀wọ̀n yìí ṣe. díẹ̀ ló kù. ṣé bí ìyá rẹ̀ mi Tinubu ṣe lélẹ̀ tọkọ president. ìtọ́sí ní ìtọ́sí láti ẹ̀gbọ́n mi kan ní máa bọ̀rọ̀ ní ìlú èmi ò lọ́dún ṣùgbọ́n ìmọ̀ nǹkan tó dé mo mọ nǹkan tí mo dá lára. ẹ gbọ́. mo mọ tí mo dá lára fa. ẹgbọ́n àwọn tó sọ. àníbi ìdè lọ́ní ìtọ́sí ní ìtọ́sí láti ẹ̀gbọ́n mi kan ní máa bọ̀rọ̀ ní ìlú èmi ò lọ́dún ṣùgbọ́n ìmọ̀ nǹkan tó dé mo mọ nǹkan tí mo dá lára. mo mọ tí mo dá lára fa. àyè kí ni màá mi fi bá di kí ara mi kọ́ ọmọ òun mi ni tó fi bá di kí ara mi. kí lẹ gbọ́ tó fi ẹnu ara ẹ̀ sọ fún yín ṣé pé ti mú àwọn ọmọ ẹ̀ àbí pé ò ti mú àwọn ọmọ ẹ̀ ṣé pé ti mú ọkọ ẹ̀ àbí pé ò mú ọkọ ẹ̀ ṣé pé mú òun fúnra rẹ̀ àbí èpè ò mú òun fúnra rẹ̀ ogun tó máa mú èmi àti yín tá a máa fi admit nípa àmọ̀ nǹkan tá a dá lára láburú fún ṣẹ̀dá tí ó ṣẹ̀ wá kọ́lọ́mà ẹ̀ kó ṣẹlẹ̀ sí mi àtàwọn olólùfẹ́ wa ẹ ṣàmì kẹ́ gbé tọ́ mi. ẹ gbọ́ ṣẹ gbọ́ ó lóun mọ nǹkan tóun dá lára ṣẹ́ríṣù alẹ́ yìí kò ní pọ̀ púpọ̀ mo gbọ́ fídíò obìnrin kan lọ́sàn-án mo wá fẹ́ kẹ́ lísìn sí fídíò obìnrin tó wá lè rẹ o tí wọ́n rógún ẹ̀ ṣe ebe ẹ gbọ́ nǹkan tó fẹ́ fúnra rẹ̀ ló fẹ́nu ara ẹ̀ sọ fúnra rẹ̀ ni. mo lọ sọpọ́ọ̀tì ọmọ Ìjẹ̀bú. ìgbà tí gbogbo ẹ. mo lọ sọpọ́ọ̀tì ọmọ Ìjẹ̀bú. ní ìsìn ó gbà kàmpẹ́ ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ni gómìnà rántí. ṣe gbọ́ ó tún àtàkì gọ́vnà Dàpọ̀ Abíọ́dún. wọ́n ti bàbá tó máa ń lò. gbogbo ìgbà tó ń ṣe ṣó yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣépè fún ọ̀tá gọ́vnà Dàpọ̀ Abíọ́dún pẹ̀lú ọ̀tá àwọn ọmọ wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣépè fún ọ̀tá honourable speaker Ọbaṣá pẹ̀lú ọ̀tá àwọn ọmọ wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe èpè ńláńlá fún ọ̀tá gọ́vnà Amosu pẹ̀lú ọ̀tá àwọn ọmọ wọn ṣẹ́rí bóyá ṣe ṣó yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé àwọn ọmọ gọ́vnà Dàpọ̀ Abíọ́dún gọ́vnà Amosu honourable speaker honourable Yayi wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé wọn ṣe èpè ńláńláńlá tọmọtọmọ wọn under comment section ẹ̀ ṣé bẹ́ẹ̀ gbọ́ nǹkan tó ń jáde lẹ́nu ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ bá rò pé Lizzy nìkan ló ń ṣe ṣòfò ní nìkan kọ́ kò sí ṣẹ̀dá tó ṣe é lóore tí ò padà wá faṣọ wọn yá bí tọ̀ síbẹ̀ ṣe rí ni ṣẹ̀pẹ̀tẹ́rì ṣe rí